Listen to your zodiac signs daily predictions for today, Saturday, March 1st, 2025. Wá gbọ́ ṣíṣe àti máṣe tòní gẹ́gẹ́ bí irúfẹ́ ìràwọ̀ tí ò ń lò. Mo kí Ọlọ́run Ọba, mo ṣèbà Olódùmarè. Ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run. Mo ṣèbà Ọ̀rúnmìlà, atórí ẹni tí ò sunwọ̀n ṣe. Mojúbà ọkùnrin, mojúbà obìnrin. Mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní, tí ń ṣe ọjọ́ Saturday, March 1st, ọdún 2025 tí a wà nú èyí. Ẹ̀yin tí ẹ wò mí pátá, mo kí yín káàbọ̀ sínú oṣù tuntun March tá wà nú èyí. Oṣù ayọ̀, oṣù dùnnú la jẹ́ fún wa láṣẹ Ìdùmarè. Bẹ́ẹ̀ sì ni kẹ́yin tẹ́ ń wò mí má ṣe gbàgbé láti bá mi share fídíò yìí kó kárí ilé kó kárí oko, kó lè jẹ́ òòlù àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Bákan náà sì rí ẹ bá wa lọ sórí YouTube láti lọ subscribe sórí péjì wa ń bẹ̀, Ìṣẹ̀dá Spiritual Home. Líǹkì YouTube náà wà lórí profile wa, wà lórí bio wa, kẹ́ wò ń bẹ̀. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó kọran yan Aries, ẹ̀yin tá a bí láàrin March 21 sí April 20 lọ́jọ́ tòní, àwọn nǹkan tí àwọn ènìyàn tó rọ̀gbà yín ká nílò ó máa múmú lọ́kàn yín púpọ̀ ju bẹ́yìn gan ṣe fẹ́ ṣèké ara ti yín lọ. Lọ́jọ́ tòní ẹ máa ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín, bẹ́ẹ̀ sì ni ẹ máa ní competitive spirit tó sì máa ràn yín lọ́wọ́ dáadáa láàyè iṣẹ́. Ìrọ̀rùn lẹ máa fi gain attention àwọn èèyàn dáadáa lọ́jọ́ tòní. Ẹ̀yin tẹ wá jẹ́ wakọ̀wakọ̀, tẹ jẹ́ driver, kẹ́ kíyèsára tẹ bá ń wa ọkọ̀, kíyàn kan tó wà careless kó má bàa kó yín sí wàhálà, kó má jánà mọ́ mọ́tò lẹ́nu tàbí kí mọ́tò kan má kọlù yín. Ẹ wà smart, kẹ́ focus lórí ohun tí ẹ bá ń ṣe, kẹ́ tẹpá mọ́ṣẹ́, kẹ́ sì ṣe nǹkan yín létòlétò lénìí. Brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 láàárọ̀ sí aago 12 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus, ẹ̀yin tá a bí láàrin April 21 sí May 20 lọ́jọ́ tòní tílẹ̀ máa fi ṣú lára yín máa yá gágá. Bẹ́ẹ̀ sì ni ẹ máa láǹfààní láti rí àwọn kan tí ẹ fẹ́ ṣe láṣeyanjú lọ́jọ́ tòní. Ẹ bá sa akitiyan tí ẹ sì gbájúmọ́ nǹkan tí ẹ kẹ́ mójútó, àwọn ọ̀rẹ́ yín máa wà supportive, téyì sì máa jẹ́ kí ara yín túbọ̀ yá gágá sí. Ọjọ́ tòní máa dára púpọ̀. Ó dára kí ẹ fi ọjọ́ tòní tọ́jú owó pamọ́ tàbí kí ẹ fi recover àwọn owó tó ṣe é pa àwọn èèyàn jẹ yín lọ́tùn lósì. Èyí sì tún dára láti fi bẹ̀rẹ̀ business fún yín pẹ̀lú. Kẹ̀tẹ̀pá mọ́ṣẹ́, kẹrẹra yín lẹ̀ kí ẹ ṣe nǹkan yín létòlétò dára. Aago 10 láàárọ̀ sí aago 12:15 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ jade green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tá a bí láàrin May 21 sí June 21, ó ṣeé ṣe kí ẹ rí àwọn ìyípadà ńlá kan nínú ìgbésí ayé yín lọ́jọ́ tòní. Ó ṣeé ṣe kí àjòjì kan tàbí ènìyàn kan tó súnmọ́ yín kọ́ fún yín ní àmọ̀ràn kan tàbí kí wọ́n guide yín lórí nǹkan kan tó ṣe pé ẹ̀yin fúnra yín ti ń wọ̀nà àbáyọ lé lórí látijọ́ mẹ́ta. Tí ẹni náà bá jẹ́ ẹni tó ṣe pé ó jẹ́ bí ọ̀gá àbí ó jẹ́ bí ẹni tó jù yín lọ, ó dára kí ẹ ṣàlàyé àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ fún wọn dáadáa, kí ẹ open up nípa àwọn nǹkan tó ń confuse yín, látàrí pé ó ṣeé ṣe kí ó fún yín lámọ̀ràn tó máa ràn yín lọ́wọ́ dáadáa. Kí ẹ sì mọ̀ dájú pé intention ti irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ní lọ́jọ́ tòní intention tó dára ni. Ó ṣeé ṣe kí rí owó kí ó tún búrẹ́kẹ́ lọ́jọ́ tòní fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ yìí. Bẹ́ẹ̀ sì ni tó bá ṣe pé ẹ ti yáyàn kan lówó, ó ṣeé ṣe kí ẹ rí gbà padà lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni sùúrù lè má fi bẹ́ẹ̀ sí púpọ̀ fún yín lọ́jọ́ tòní. Kẹ́ wá kíyèsára pẹ̀lú ọ̀rọ̀ ẹnu yín ní sísọ, kẹ́ má sọ̀rọ̀ tó máa ṣàkóbá fọ́mọlàkejì yín lọ́jọ́ tòní. Kẹ́ tẹpá mọ́ṣẹ́, kẹ́ jẹ́ kára yín yá gágá lénìí. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tá a bí láàrin June 22 sí July 22 lọ́jọ́ tòní, àwọn iṣẹ́ àfikún lè jẹ́ kó dàbí ìgbà kó fẹ́ rẹ̀yìn lọ́jọ́ tòní, ṣùgbọ́n títẹpá mọ́ṣẹ́ tẹ́ ń tẹpá mọ́ṣẹ́ ló máa lérè púpọ̀ lọ́jọ́ tòní. Ó ní gbogbo ọ̀nà kẹ́ jìnnà sí pà ń báyàn jà, bá ń báyàn fa fàǹfà láàyè iṣẹ́ yín lọ́jọ́ tòní kó má bàa ṣàkóbá fún iṣẹ́. Bẹ́ẹ̀ sì ni kẹ́ jìnnà sí pé ẹ̀ ń wá fọ́ọ̀tì nínú nǹkan téèyàn kan bá ṣe àbí nínú nǹkan téèyàn kan bá sọ. Àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn kò dára rárá, waste of time ni, kò sì ní nǹkan kan tó fẹ́ bí. Kódà tẹ́ bá ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ tòní, ó ṣeé ṣe káwọn èèyàn padà wá criticize ẹ̀yin fúnra yín pàápàá. Tẹ́ bá wà ní móòdù tó dára lọ́jọ́ tòní, ó ṣeé ṣe kó lólùfẹ́ yín kan fẹ́ parọ́ lọ́jọ́ tòní tó sì máa fẹ́ àfẹ́tì móòdù yín díẹ̀ lọ́jọ́ tòní. Kí ẹ ní ìrètí gbogbo nǹkan máa dára, kí ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín, kí ẹ free mind yín, kẹ́ jẹ́ kára yín yá gágá, kẹ́ sì má ṣe ṣe ohun tó lágbára jẹ̀mí yín lọ lénìí. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù
nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó gbóná riri Leo, ẹ̀yin tá a bí láàrin July 23 sí August 22 lọ́jọ́ tòní kí ẹ retí àwọn ìdàgbàsókè kan tí ẹ ò tiẹ̀ rò kàn tẹ́lẹ̀ nígbésí ayé yín lénìí. Ẹ̀yin tẹ́ jẹ́ small scale business owner, ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ kéékèèké, tẹ́ ń ṣe bísíǹsì kéékèèké, ó ṣeé ṣe kí ẹ gbàmọ̀ràn kan látọ̀dọ̀ èèyàn tó súnmọ́ yín lọ́jọ́ tòní tí yẹn sì máa bí kiri owó tún búrẹ́kẹ́. Àwọn responsibility yín, àwọn kan tẹ́ fẹ́ mójútó lénìí, ó ṣeé ṣe kí àwọn ìdíwọ́ kéékèèké wà ń bẹ̀, bẹ́ẹ̀ sì ni kí ẹ mọ̀ dájú pé èrè náà tún wà ń bẹ̀, ṣáà tí ẹ wà focus lórí rẹ̀. Bẹ́ẹ̀ sì ni lọ́jọ́ tòní àwọn èèyàn máa pọ́n yín lé dáadáa, bẹ́ẹ̀ sì ni láyèkáyè tẹ́ bá wà wọ́n á tún dá yín mọ̀ sí dáadáa ju ti tẹ́lẹ̀ lọ lénìí. Kí ẹ kíyèsára, ẹ má ṣe ṣe nǹkan tó lè ṣàkóbá fún reputation yín tàbí ìrínisí yín lọ́jọ́ tòní. Kẹ́ tẹpá mọ́ṣẹ́, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kẹ́ rẹra yín lẹ̀ lénìí, kẹ́ sì wà determine. Aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 8 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí. Ẹ wá lè wọ kọlọ yellow, orange tàbí kọlọ brown lọ́jọ́ tòní, kò sí ìtẹ̀wọ̀ ń bẹ̀ tí ó dára fún yín lónìí. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tá a bí láàrin August 23 sí September 23, ó ṣeé ṣe kí ẹ wà restless, káìbalẹ̀ ọkàn díẹ̀ wá fún yín. Bẹ́ẹ̀ sì ni lọ́jọ́ tòní ó ṣeé ṣe kó máa ṣe bí ìgbà pé ẹ tiẹ̀ lè ṣiṣẹ́ àbí kó má wù yín láti ṣiṣẹ́ rárá lọ́jọ́ tòní. Àwọn èròǹgbà ọkàn yín máa kó níbi àwọn nǹkan tó ṣe kókó fún yín láti ṣe lọ́jọ́ tòní. Ó wá dára púpọ̀ kí ẹ má fi àwọn nǹkan tó ṣe kókó tó ṣe pàtàkì sílẹ̀ láì ṣe lọ́jọ́ tòní. Ẹ kẹ́ gbájúmọ́ wọn láti ṣe, kí ẹ má ṣàṣejù lórí ohunkóhun lénìí. Bẹ́ẹ̀ sì ni láàrin gbogbo bẹ ṣe ń ṣe gbogbo eléyìí, kí ẹ wá nǹkan kan láti ṣe láti múnú ara yín dùn. Ẹ ṣàwọn nǹkan tá mú kí inú yín dùn, káyọ̀ yín kún, kẹ́ tẹpá mọ́ṣẹ́ lénìí, kí ẹ jẹ́ kára yín yá gágá. Bẹ́ẹ̀ sì ni ó ṣeé ṣe kí àwọn nǹkan tó jẹ yín lówó látijọ́ mẹ́ta kí ẹ rí àwọn owó náà gbà padà lọ́jọ́ tòní. Crimson red jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ márìmífín Libra, ẹ̀yin tá a bí láàrin September 24 sí October 23 lọ́jọ́ tòní ẹ máa wà very active, ìgboyà sì máa wà fún yín dáadáa lọ́jọ́ tòní. Ìwà sí àtiṣe sí yín máa jẹ́ èyí tí ó dára púpọ̀, téyì sì máa ràn yín lọ́wọ́ lórí àwọn kan kí kan tí ẹ bá fẹ́ ṣe tàbí ìgbésẹ̀ tẹ́ bá fẹ́ gbé láàyè iṣẹ́ àbí nínú ìgbésí ayé yín. Kò wá sí gbogbo akitiyan tẹ́ ṣe lọ́jọ́ tòní tó fẹ́ tàwọn tó rọ̀gbà yín ká lọ́rùn o, ṣùgbọ́n tí kùdìẹ̀kudiẹ díẹ̀ kan bá wáyé, kí ẹ rí dájú pé maturity báyìí ni kí ẹ fi gbé gbogbo ẹ, kí ẹ rí dájú pé ẹ kíyèsára pẹ̀lú ìbínú, torí ó ṣeé ṣe kí ṣùfẹ́ wáyé láàrin èèyàn àtèèyàn kan tó jù yín lọ lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni ó ṣeé ṣe kí owó wọlé fún yín nígbà tẹ́ ò tiẹ̀ lérò rárá lénìí. Kẹ́ má finú tọ́yàn rárá, kẹ́ má gbára léèyàn rárá o, kí ẹ tẹpá mọ́ṣẹ́, kí ẹ sì ṣe nǹkan yín létòlétò dára. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 láàárọ̀ sí aago 11 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tútù Scorpio, ẹ̀yin tá a bí láàrin October 24 sí November 22, ó ṣeé ṣe kí inú yín má fi bẹ́ẹ̀ dùn tàbí kọ́kọ́ yín pòrò lọ́jọ́ tòní. Ó ṣe kókó ṣe pàtàkì kí ẹ pa àwọn ìmọ̀lára yín mọ́, kí ẹ rẹ́rìn músẹ́ jáde, kí ẹ wá ronú jinlẹ̀ dáadáa ṣáájú kí ẹ tó sọ̀rọ̀ lọ́jọ́ tòní. Kẹ́ má bàa padà sọ nǹkan tẹ́ má padà regret. Kò sí bí nǹkan ṣe lè dàbí ìgbà kó sú yín tó, kẹ́ má ṣe jẹ́ kó push yín láti ṣe nǹkan tẹ́ má padà má regret later. Ń pé dálímù mọ̀ mi ìbá ti má ṣe é. Ó dára tí ẹ bá ń fìlì bákan kí ẹ bólólùfẹ́ yín kan sọ̀rọ̀ tàbí kẹ́ bẹ́ni tẹ́ finú tán kan sọ̀rọ̀, bóyá ó ṣeé ṣe kí wọ́n ràn yín lọ́wọ́ láti jẹ́ kẹ́ feel much better. Kẹ́ mú sùúrù lò, kí ẹ gbà láfíà láyé ibikíbi tẹ́ bá wà, kẹ́ má kanra mẹ́nikẹ́ni lénìí. Ṣùgbọ́n ṣá o, ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ yìí, kí ẹ mọ̀ dájú pé ẹ máa rí oúnjẹ gidi jẹ lọ́jọ́ tòní. Pàápàá ẹ̀yin ọkùnrin ní ilé yín, ìyàwó yín máa dáná tó máa tẹ́ yín lọ́rùn dáadáa lọ́jọ́ tòní o. Cream jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 6 kù ìṣẹ́jú 10 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò tí kò dára rárá fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ inú àtùpà Sagittarius, ẹ̀yin tá a bí láàrin November 23 sí December 22, relationship yín máa dára púpọ̀ pẹ̀lú mọ̀lẹ́bí yín lọ́jọ́ tòní. Ní ti rí owó sí rèé, ẹ máa rí support látọ̀dọ̀ èèyàn kan tó jù yín lọ, téyì sì máa ràn yín lọ́wọ́ láti má jẹ́ kí ẹ tiẹ̀ náwó ọwọ́ sí yín rárá. Ó ṣeé ṣe kó ìrònú kan gbalẹ̀ lọ́kàn yín bí ìgbà pé kí ẹ̀yin àti olólùfẹ́ yín àbí mọ̀lẹ́bí kẹ́ dìjọ jáde, kẹ́ dìjọ wà papọ̀. Ẹ lè ṣe bẹ́ẹ̀ látàrí pé tẹ́ bá ṣe bẹ́ẹ̀ yẹn á jẹ́ kí inú yín dùn, káyọ̀ yín tún kún lọ́jọ́ tòní. Ó ṣeé ṣe kí ẹ tún fall in love pẹ̀lú olólùfẹ́ yín padà. Ó ṣeé ṣe kí ọkọ fall in love pẹ̀lú ìyàwó, tàbí ìyàwó tó ń lò ràwọ̀ yìí kó fall in love pẹ̀lú ọkọ rẹ̀ dáadáa sí ju tàtẹ̀yìnwá lọ. Gbogbo àwọn ròyìnròyìn nípa ọ̀rọ̀ iṣẹ́ kí ẹ gbé sẹ́gbẹ́ kan lọ́jọ́ tòní, kí ẹ enjoy ara yín dáadáa lọ́jọ́ tòní, kí ẹ wá rẹra yín lẹ̀, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ pàṣírí mọ́ lórí àwọn kan tó bá jẹ́ personal secret yín lọ́jọ́ tòní. Light blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù
nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ eléruku Capricorn, ẹ̀yin tá a bí láàrin December 23 sí January 19, ó ṣeé ṣe kí ẹ máa wòye sí bí ìgbà pé ẹ̀yin fúnra lára yín lè máa wà responsible láti ràn àwọn olólùfẹ́ yín lọ́wọ́ lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni àwọn èèyàn tí ẹ nífẹ̀ẹ́ sí dáadáa wọ́n máa appreciate ìhùwàsí àti ṣe sí yín lọ́jọ́ tòní sí wọn, látàrí pé múdù yín máa ṣe yín bí ìgbà pé jẹ́ kí n ran lágbájá lọ́wọ́, jẹ́ kí n assist tàmẹ̀dù. Kí ẹ wá mọ̀ dájú pé dáadáa tẹ bá ṣe fáwọn èèyàn lọ́jọ́ tòní ẹ máa rí ìlọ́po rẹ̀ gbà láwọn ọdún tá à ń wò lọ́ọ̀kan wọ̀nyí. Kẹ wá kíyèsára, ẹ má ṣèlérí ohun tẹ́lẹ̀ múṣẹ fún èèyàn rárá o. Bẹ́ẹ̀ sì ni tó bá ṣe pé ẹ̀yin gan fúnra yín nílò ìrànlọ́wọ́ lénìí, ẹ lè gbára lé mọ̀lẹ́bí fún support lọ́jọ́ tòní, kò sí wàhálà. Ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kẹ́ bá wọn ṣe pẹ̀lú àwàdà tí ẹ̀ ní, kẹ́ sì fi ìgboyà ṣohunkóhun lénìí pẹ̀lú. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 ní àṣálẹ́ sí aago 8 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius, ẹ̀yin tá a bí láàrin January 20 sí February 19, ó ṣeé ṣe kó máa ṣe yín bí ìgbà pé ẹ tiẹ̀ ní interest nínú kẹṣẹ àwọn nǹkan tó ṣe kókó fún yín láti ṣe pàápàá láàyè iṣẹ́ lọ́jọ́ tòní. Kí ẹ rí dájú pé ẹ fẹ̀lẹ̀ ṣiṣẹ́ látàrí pé látijọ́ mẹ́ta lẹ ti ń ṣiṣẹ́ àṣekára níṣẹ́ ti kọ́rùn yín, ṣùgbọ́n lọ́jọ́ tòní tẹ bá lè take break láti ṣàwọn nǹkan tá mú kínú ìdùn káyọ̀ yín kù, ìyẹn máa tún jẹ́ kí ẹ ráwọn iṣẹ́ ṣe dáadáa lọ́jọ́ tòní tẹ bá padà sẹ́nu iṣẹ́. Ní àyíká lẹ́yìn nǹkan máa dára púpọ̀, àwọn tó ṣe pé ẹ̀rí látijọ́ mẹ́ta bí ọ̀rẹ́ àbí málẹ̀bí ó ṣeé ṣe kí ẹ tún padà rí wọn lọ́jọ́ tòní sí rèké má ṣe ròyìnròyìn, gbogbo nǹkan máa lọ bó ṣe yẹ kó lọ ní àyíká ilé àti níbi iṣẹ́. Ṣùgbọ́n kẹ wá kíyèsára pẹ̀lú ìwà ṣíṣe nǹkan ní wùrùwùrù lọ́jọ́ tòní kó má bàa dín pé ẹ máa kọ̀ ṣe nǹkan tí ẹ̀ ní mọ̀ọ́mọ̀ tẹkọ̀ máa ṣe tó máa fẹ́ ṣàkóbá fún ọ̀rẹ́ yín kan. Ẹ free mind yín lénìí, kẹ́ jẹ́ kára yín yá gágá, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn lénìí, kẹ́ sì pàṣírí mọ́ lórí ọ̀pọ̀ nǹkan tí ẹ bá ń gbà lérò fún dáadáa kó lè tètè já sáyọ̀ kó já síre fún yín. Maroon jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12 ní ọ̀sán sí aago 1 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tí kì í ru Pisces, ẹ̀yin tá a bí láàrin February 20 sí March 20, àwọn tó ń lò ràwọ̀ yìí tó bá ṣe pé ẹ ti wà lórí ìdùbúlẹ̀ àìsàn kan látijọ́ mẹ́ta lọ́jọ́ tòní ó ṣeé ṣe kẹ́ ìkọ̀bá pátápátá. Bẹ́ẹ̀ sì ni lọ́jọ́ tòní ó ṣeé ṣe kára yín má fi bẹ́ẹ̀ yà gágá, kẹ́ má fi bẹ́ẹ̀ wà motivated dáadáa. Kó ṣe yín bí ìgbà pé kí ẹ kọ̀ sinmi, kí ẹ kọ̀ pa gbogbo nǹkan ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ fẹ́ ṣe kẹ́kọ̀ pátì. Ó ṣeé ṣe kí ròyìnròyìn owó kó gbalẹ̀ lọ́kàn yín dáadáa lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni àwọn expenses tí ẹ fẹ́ ná láyìíká lé yín lọ́jọ́ tòní lè tún fẹ́ jẹ́ kí nǹkan tó máa tún fẹ́ dákún rònú náà fún yín lọ́jọ́ tòní. Kẹ́ jìnnà sí pé ẹ ra àwọn nǹkan tó ṣe pé kò ṣe kókó fún yín láti lò lásìkò yìí. Ṣíṣe lè lè tún bí kí ìrọ̀rùn àti ìfọ̀kànbalẹ̀ tún wà fún yín lọ́jọ́ tòní. Tó bá ṣe pé ẹ̀yin ò sí pẹ̀lú olólùfẹ́ yín látijọ́ mẹ́ta, ó ṣeé ṣe kí ẹ máa feel wọn deeply lọ́jọ́ tòní bí ìgbà pé kó wà pẹ̀lú yín. Téyì sì tún lè fẹ́ mú kí ẹ jọ lo àkókò àti ìgbà tó pẹ́ lórí bíbára ẹni sọ̀rọ̀ lórí fóònù. Ẹ wá múra dáadáa lénìí kí ẹ dùn rí lójú, ẹ báwọn èèyàn ṣe pẹ̀lú ìfẹ́ lọ́jọ́ tòní, kí ẹ sì má ṣe jẹ́ kí ìmọ̀lára yín lágbára jù yín lọ lénìí. Light purple jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2:30 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Fẹ́yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Èdùmàrè. Ire o.